Ọlọ́run ọba tó sọ adé àsìkò yìí ọba tó pa ọmọ inú gbé yìí a ti wà pẹ̀lú alàgbà Sẹ̀san Adéwùsì Baba Oloyin original tantọ́lọ́hún bàbá ẹ bá kí àwọn èèyàn. Ẹ kú déédéé wòye o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Sẹ̀san Adéwùsì tantọ́lọ́hún Baba Oloyin kan Baba Oloyin original tí mò ń gbé ìlú Ìyẹ̀sí Ọ̀tà Baba Oloyin bus stop Baba Oloyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà èmi ni mo tún kí gbogbo wa o ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa. bàbá ohun tá a fẹ́ gbé ẹ̀wò ní sáà yìí òun náà ni agbára tó ń bẹ nínú omi ìjó tẹ̀ lágbára kan tó wà nínú omi wọ́tà. omi ní agbára ṣé àpò ìṣiṣẹ́ omi ló wà. ẹ̀ṣẹ̀ wò. a ní omi òkun a ní omi ọ̀sà omi òkun omi ọ̀sà omi ká tó ń bẹ lọ́nà Ọ̀ṣun state tó pín Ọ̀yọ́ àti Ọ̀ṣun state wọ́n ń pè lómi àṣejì rẹ̀ omi Ọ̀ṣun àbí omi náà ni o iṣẹ́ tí wọ́n fi omi Ọ̀ṣun ṣe ó yàtọ̀ sí omi òkun iṣẹ́ tí wọ́n fi omi òkun ṣe ó yàtọ̀ sí omi ọ̀sà a tún ní omi òjò ṣùgbọ́n ṣé ká sọ̀rọ̀ jẹ́nálẹ̀ rí omi jẹ́nálẹ̀ agbára tó ń bẹ nínú omi. ṣé wàá rí omi ìtọ́jẹ́ pé ẹ̀yin lè rí kíákíá tí máa ní ká ẹ wó mi àṣejì rẹ lọ ẹ̀ lè rí kíákíá ní máa ní ká ẹ lo òkun wọn ti ṣe fẹ́ǹsì yípo ẹ̀ tí máa ní ká ẹ wá tó sà lọ ní dùmọ́tà lọ́hùn níbi ìdó ẹ lè mọ́ tètè rí bù ṣùgbọ́n ṣé ẹ rí omi tá à ń rí ẹ̀ẹ́dọ̀ omi bọ́ wò àbí omi kànga agbára wà nínú ẹ̀ ṣé ẹ rí omi kànga omi náà ni àbí omi náà là ń sọ̀rọ̀ ẹ̀ ṣé tí ẹ bá lè gbàdá jiná tí a ti náwó sí i tó ń kẹ̀ táwọn ayé fẹjú sí i kẹ́mi kan fẹjú sí nǹkan. káyé sí i. ayé ò ní yé sọ̀rọ̀ wa. ṣé tí a bá ti wá yé sí i tẹ́ ti wá náwó tẹ́sẹ̀ jẹrà ẹ jẹ́ kí wọ́n wá omi kànga ní òkè lómi bọ́ o omi kànga tó jẹ́ pé ẹni ló bá ní kànga líle wọ́n lọ jí pọn omi ń bẹ̀ láàárọ̀ kùtù àwọn àgbè bọ́jẹ́ 5 litres kẹ̀kì kan gbé lọ lé tí wọ́n bá ti wá wé egbò àdá àjìnà yẹn tí wọ́n bá ti ń wẹ̀ tán tí wọ́n fomi ń wẹ̀ tán omi kankan wọ́n fi máa wẹ̀ o kí wọ́n wá oyin òrìjínà kí wọ́n wá fi sójú ẹ̀ kí wọ́n ra bandage ẹ̀ nígbà tí wọ́n fi pọ́sẹ̀ méjì yóò dúpẹ́ fọ́lọ́run. omi kànga. tí wọ́n bá débi kan tí wọ́n ò gbá tiẹ̀ tọ́ pé nǹkan le fún yàn àbí nǹkan bá le yàn náà máa mọ n kò jẹ ọ̀bà rẹ́gúlà. omi ká tó mẹ́wọ́n pẹ̀lú omi òjò tẹ́ ẹ bá gbé omi òjò tẹ́ ẹ bá rí i pé bóun bá débi kan kò rà láàánú mo ti ẹ̀ recognize ẹ̀ bẹ́ẹ̀ ni mi lọ bá tí mo ti ẹ̀ ní sáfẹ̀ ló ń jẹ torí yóò máa rojọ́ kíni mo dé pàtí ìyá kínní mo ò fún mi lóúnjẹ mo ò sí gbúgbú àtẹ̀pà ló máa lọ rà jẹ ẹ jẹ́ kí rẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́jú omi òjò omi òjò tójò bá ti rọ̀ tán báyìí kí n fi iyọ̀ sí kọ́ máa fi wẹ̀ tó bá lọ jẹ́ pé èèyàn lè rí omi òjò àkọ́kọ́ rọ̀ nínú ọdún òjò àkọ́rọ̀ ọmọ gbin eruku dànù lára ewé kò gbẹ́ni téèyàn bá lè rí omi òjò àkọ́kọ́ rọ̀ nínú ọdún ó lè rán mu ṣe kọ́mọ́dé yẹ̀ sí o njọba rán yẹ̀ sí lójú àkọ́rọ̀ tí ẹ bẹ́ẹ̀ lọ gbé omi òjò àkọ́rọ̀ the first rain of the year tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ bá fi ń wẹ̀ tó bá fi wẹ̀ ní ọdún yẹn yóò náwó sí nǹkan tó fowó sí mo fi ọ̀rẹ́ mi tọ́ra torí ojú àkọ́rọ̀ wọ́n máa ń gbin eruku òṣì àtìṣẹ́ dànù lára ewé kò gbẹ́ni òjò àkọ́rọ̀ the first rain of the year bẹ́ẹ̀ mi ò bá sí ilé ọmọ mi kan bẹ yóò bá mi gbé lẹ́ni ní ìṣe ìyàwó náà dẹ̀ ti bójú ọba ti sùn tó bá ti rọ̀ wọ́n ti mọ̀ pé ń ti gbé bọ́kẹ́ẹ̀tì ìta ń bì bẹ́ẹ̀ tí ń bà sílé wọ́n bá mi gbé lẹ́ǹdé tí wọ́n bá lọ́rọ̀ tí ọ̀bẹ ti lè kún bọ́kẹ́ẹ̀tì ọtí òjú ìlàjì òjò àkọ́rọ̀ tí rọ̀ ní ẹ̀ o bẹ́ẹ̀ tọ́bẹ ti lè rọ̀ tẹ́ pé èyí lè sọ pé mo ní bọ́kẹ́ẹ̀tì ká tó kún òjò àkọ́rọ̀ tí yẹn rọ̀ nìyẹn ìyọ́ wà yọ kò ní ẹ̀ fi kankan kún o ẹ ṣàdúrà sí ẹ fi wẹ̀ lọ́dún yẹn ẹ náwó sí nǹkan rí òjò àkọ́rọ̀ ó ń gbin eruku dà láriwé kò gbẹ́ni kò di méjì omi kànga
omi òjò àkọ́rọ̀. omi àjọrọ̀ omi omi òjò gangan jẹ́nádì then omi àkọ́rọ̀ ó di mẹ́ta ta kọ́kọ́ omi kànga ìkejì jẹ́nárì omi ẹlẹ́ẹ̀kẹta ni omi àkọ́rọ̀ ọdún tí ẹ bá tún wá rí omi ordinary omi tí ẹ bá bùlé ìbá àsọmi kànga ìbá àti ti bọ́ òwò tí ẹ bá lè bùlé lé kọ́ wà nínú bọ́wọ́ rẹ́gólé bọ́gàn nínú bottle water regular water kíni kan tí ẹ bá jí láàárọ̀ kẹ́ tó sọ̀ sí yàn ẹ wà ta kíntínní sílẹ̀ omi ẹ wà dúró lé lórí ẹ wà sọ pé omi là bù mú omi tẹ́ ẹ bá lè mú tán ẹ bù sínú kọ́ọ̀pù tó bá jẹ́ lájìlẹ̀ lè mú tán ẹ bù wá jẹ́ kọ́ọ̀pù kan lè máa mú ẹ bù bí ìdajì kọ́ọ̀pù tẹ́ ẹ lè mú tán ẹ wà sọ omi là bù mú omi là bù wẹ̀ ẹnìkan ìbò omi ṣọ̀tà gbogbo ẹni ó bá jí tó bá mu omi tó ń fomi fọṣọ tó ń fomi wẹ̀ kò gbọdọ̀ bínú èmi Ṣẹ̀san Adéwùsì ẹ wà mú mi yẹn ẹ dà kọ yín ọ̀lẹ́tàlẹ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ láàrin ọjọ́ méje máa ń kán bẹ ládùúgbò wa ó dán wò ó lòun wo program ló bá dán wò ó ní gbogbo òwe wa ní ká kó àwọn sanwó ẹ̀ ó lẹ̀ sanwó ìjọ yẹn ó lómi lásán ó lòun ń lò ó fúnjọ́ méje ó ló ṣiṣẹ́ gbogbo àti àwọn filé hàn tí wọ́n ń ṣe gbogbo nǹkan ó sáré yàtọ̀ omi agbára omi mò ń sọ fún yín o. ó di mẹ́rin. kílẹ̀ kí fomi ṣe ẹ fi fọṣọ ẹ fi wẹ̀ ẹ fi gbọ́ oúnjẹ jẹ bẹ́ẹ̀ bá lè dán mẹ́rin náà wò omi òkun níṣẹ́ tiẹ̀ o ṣẹ́fọ́n ní bó fòkun wẹ̀ rí o bó bá fọ̀ ṣàwẹ̀ṣẹ̀ ẹni Jésù wẹ̀ ló mọ̀ tọ́ ọkàn tààrà bẹ́ẹ̀ bá mú omi òkun àti omi ọ̀sà tẹ́ ẹ bá dà pọ̀ nígbà tí wọ́n mú sọ́fà pé tẹ́ ẹ bá dà ní ìgò. wọ́n ní máa ìgbà fọ́. wọ́n ní bọ̀ èmi dà pọ̀ ẹ̀kọ́ fọ́gbọ́ mo dín náà wò ẹ̀kọ́ fọ́gbọ́ so tá a bá mú omi òkun àti omi ọ̀sà tá a bá dà pọ̀ tó ẹ bá a bá lè rí púpọ̀ rẹ̀ tá a wá wá lọ́fíńdà tó bá dáa tá a bá tá sí i tá a bá fi wẹ̀ tọ́nà bá di mọ́yàn ọ̀nà yẹn máa là ní. pẹ̀lú rìsáàcì mi omi ìtọ̀sùn àwọn ọlọ́sùn ń pàn yẹn fún àwọn tí wọ́n wojú Ọlọ́run fọ́mọ ó ní nǹkan tí wọ́n máa ṣe sí yẹn omi ọ̀sùn omi àbíyè máa ń ṣiṣẹ́ yẹn lọ́tọ̀. omi àṣejì rẹ tún yàtọ̀ sí yẹn ni. omi Ọ̀ṣun náà lómi àṣejì rẹ Ọ̀ṣun state ní ẹ fi ń pè ní Ọ̀ṣun state omi àṣejì rẹ ló fọ́ láti Ẹgbẹ́dá tẹ́ bá ń lọ sí Ọ̀ṣun state tẹ́ ń lọ sí Kire tẹ́ ń lọ Fẹ̀ odò tó sàn rẹpẹtẹ yẹn olómi Ọ̀ṣun òun ló wà lọ já Ìwó òun náà ní ó lọ wò tí a fi ń pè ní Ìwó Olódù Ọba Ìwó Olódù Ọba yẹn wọ́n sọ wípé Ìwó kọ́ ẹ́ kí wọ́n gbọ́ ọmọ ọba fọ́sùn ọba ojú ọba tó wà lọ́tọ̀ ìgbà tí wọ́n máa ṣe creation of state wọ́n lọ gbé Ọ̀ṣun state wọ́n lọ gbé ìwòsàn dà Ọ̀ṣun wọ́n lọ gbé ọmọ ọba fún Ọ̀ṣun wàhálà Ọ̀yọ́ lọ èkó bá wá so odò ọba tó wà àti à ń lò yẹ ní ìmọ̀ yẹn ṣùgbọ́n wọ́n mọ̀ tọ̀ Ọ̀ṣun fún àwọn ọlọ́sùn wọ́n mọ̀ lọ́bẹ̀ táwa bá lọ wẹ̀ lójú Ọ̀ṣun tí ẹ bá ń wo Ọ̀ṣun tó bá ń bọ̀ báyìí lójú Ọ̀ṣun tó bá ń bọ̀ báyìí ó jìnnà sílẹ̀ ọ̀kan o tí ó fi kàn láàrin ìṣẹ́jú méjì ẹ̀ lè mọ̀ sẹ́ẹ̀rí tá a bá ń pẹja máa ń lọ mú àgbọ̀n gbogbo tó bá ti tó gáàpù bá ti wà láàrin àwọn àpáta ló wà bẹ́ẹ̀ tá a bá ti bẹ́ẹ̀ ẹja lady face ẹja àrọ̀ alákàn tá a bá ti má gbọ̀n báyìí á lọ máa kó ẹja ni bẹ̀tọ̀ sún ọmọ wa sábúlé wa yóò wá sọ fún wa ni pé ẹ má lo odò rẹ̀ sí pé Ọ̀ṣun bí ẹ bínú o òun náà ní o wọ́n máa dirun wá wọ́n wá bá wọn àgbà abúlé wa àwọn baálẹ̀ wọ́n wà kìlọ̀ fún wa ẹni tí ó bá gbọ́ kìlọ̀ tó bá lo odò sẹ́tẹ̀ bá ń gbọ́n ẹja lọ ẹ máa wò lọ́ọ̀ kápẹ́ jìnnà àárín omi lẹ́wà tí ẹ bá ti bá ń gbọ́n ẹja yẹn tá a bá ti kágbọ̀n sínú ibi omi ti dẹ́gun tó dẹ́gun tá a bá ti kiri ẹ máa kó ẹja ni tí ẹ bá ń gbọ́ wúú ẹ máa wọ̀ kẹ́ ẹ̀ tí ì rí o sẹ́ẹ̀rí kẹ́ ẹ tó wá rìn láti ibi ìsíwájú ìtàn ẹsẹ̀ yẹn ọkọ̀ lẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣubú báyìí àwo lọ àpòkọ tí adìẹ tí ọkọ àṣà ò ní gbé ní irú àwa máa lo odò Ọ̀ṣun tó yẹ pé tó bá ń hó bọ̀ bẹ́ẹ̀ ẹ̀rín ẹja lọ ẹja tètè o tó bá ń hóun ẹ mọ̀ pé sì wà lórí àná sí ṣe tó bá eru dé báyìí ló gbé yàn lọ ni ẹ mọ etí máa tọ̀sùn ó máa ń gbé yàn lọ ẹbẹ̀rún náà tó bá ń gbé ọ̀nà local government tẹ́ ń gbé jàgbó tẹ́ ń gbé ọ̀nà ibi tọ̀sùn gbà kọjá. ẹ ṣeun bàbá wa alàgbà Ṣẹ̀san Adéwùsì táńtọ́ lọ Baba Oloyin Baba Oloyin original àtúnwá lọ́jọ́ mi láti wá gba ìmọ̀ àti agbára
omi omi bẹ́ẹ̀ mo àtagbára ti kọ́ bí ó ṣe ń ṣiṣẹ́ omi bó ṣe ń ṣiṣẹ́ o mo ní mo ti sọ fún yín mo wá kọ sínú ìwé mi kan bí wọ́n ṣe ń lo omi ó wà nínú ìwé mi a ní ìwé African Power Part 1 a ní Part 2 a ní Part 3 tí wọ́n bá wò wọ́n mọ̀ rí iṣẹ́ tó mi omi ṣe iṣẹ́ àti iṣẹ́ míì tí oyin tó mi àtòyin lè ṣe wọ́n bá nínú ìwé wa. ẹ bá sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń bọ̀. 08054749455 08054749455.